Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti wọ́gi lé ìbéèrè pé kí wọ́n gba onídùúró Yahaya Bello. Shettima ti kọ̀rọ̀ ojú sí àwọn ọ̀rọ̀ tí Kẹ́mi Badenoch sọ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Ẹgbẹ́ ASUU ti kéde ìyanṣẹ́lódì aláìní gbèdéke ní ilé-ẹ̀kọ́ gíga Niger Delta. Adíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP Agboola Ajayi ti kọ̀wé ẹ̀sùn sí ilé-ẹjọ́ tribunal lórí ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Ondo láìpẹ́ yìí. Aṣòfin ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Fọm Daniel Cholomu ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Ilé-ẹjọ́ ti wọ́gi lé kí wọ́n gba onídùúró Délé Fárótìmí. Ó sún ìgbẹ́jọ́ sí 20 oṣù kejìlá. Ilé-ẹjọ́ ti rán gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ ìyẹn Yahaya Bello lẹ́wọ̀n lórí ẹ̀sùn jìbìtì 50 bílíọ̀nù náírà tí wọ́n fi kàn án. Ààrẹ Tinubu ti yan Ògúnjìmí gẹ́gẹ́ bí adelé olùṣírò owó àgbà lórílẹ̀‐èdè yìí. Èyí làwọn ìròyìn lérèfé tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix tó jáde láṣálẹ́ òní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 10 oṣù kejìlá ọdún 2024. Ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóníranran síwájú sí i. Àdúrà Mọ́mi Balógun ló ṣòǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.